الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من أوليائه فهو سبحانه وتعالى كما أثنى على نفسه. ونصلي ونسلم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد. ọpẹ́ ni fún Ọlọ́run bá subhanahu wa ta'ala, àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run mọ́ṣẹ́ bá ní ṣàlékún kí Ànábì bá ní ṣàlékún ọlá rẹ̀ kó wá ká wa náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ òun tó máa kẹ́pẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí ni ìtẹ̀síwájú níbi tíra èyí tí a ń ṣàlàyé fún wa, tíra at-Tawhidu al-Muyassar, tí a ti bá àlàyé náà dé ojú ewé 56 táti mọ bára wa sọ̀rọ̀ ibi tí afá ti ń sọ̀rọ̀ nípa aqsamul mahabba, àwọn ìpín tí ìfẹ́ tí ó ní. A ti sọ fún wa nípa ìdánilẹ́kọ̀ọ́ èyí tó ṣíwájú tá a ṣàlàyé fún wa àwọn nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ ìjọsìn. A sọ fún wa pé al-ibada, ìjọsìn rẹ̀ ó ní oríṣiríṣi, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó yẹ ká máa ń ṣe tó jẹ́ iṣẹ́ ìbádà oríṣiríṣi ni. A lè sọ fún wa pé àwọn iṣẹ́ tó bá ti jẹ́ iṣẹ́ ìbádà tó wáyé pé ìjọsìn ni, iṣẹ́ tó bá ti jẹ́ ìjọsìn ni, a kì í ṣe é fẹ́ nìkan kan, Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nìkan la máa ń ṣe fún. Tó bá ti wá lọ ń gbé iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ìjọsìn fẹ́ lómi lẹ́yìn Ọlọ́hun Ọba, eléyìí nǹkan tá à ń pè ní shirikun, ẹbọ. Torí pé ìmọ̀ gbé ìjọsìn tó tọ́ fún Ọlọ́hun Ọba kí ẹ̀yàn bá ti bá ń gbé fẹ́ lómi, ẹni tó bá ti ń ṣe irú nǹkan báyìí ó ti ń ṣe nǹkan tí a ń pè ní ṣíríkù, tí ń ṣe ẹbọ ni. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kó ṣọ́ èmi àti yín kúrò níbi ẹbọ. Nínú àwọn ìran ìjọsìn, àwọn iṣẹ́ ìjọsìn tó yẹ sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala la máa ń ṣe fún, òun náà ni al-mahabba, òun náà ni ìnífẹ̀ẹ́, tó ń túmọ̀ sí pé a máa nífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ju a bá ṣe nífẹ̀ẹ́ ẹnìkọ̀ọ̀kan lọ. Ìfẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala òun ló máa ń ga jù lẹ́mìí ẹ̀dá. Ẹni tó bá ti ní ìfẹ́ kan míì lẹ́yìn Ọlọ́hun Ọba, àbó nífẹ̀ẹ́ kan míì ju Ọlọ́hun Ọba lọ, ẹni yìí rẹ̀ ó ti ń ṣe ẹbọ s'Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni. Àfáwà ní aqsamul mahabba, àwọn ìpín tí ìfẹ́ tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tó ní. Àfáà ní tanqasimul mahabbatu ila arba'ati aqsam. Àfáà ní pé ìjọsìn, ìfẹ́ tí a ń sọ yìí ó pín sí ọ̀nà mẹ́rin. Alákọ̀ọ́kọ́ ní pé ẹlẹ́kọ̀ọ́kọ́ ń bẹ ìbáadà, ìfẹ́ tó jẹ́ sí pé ìjọsìn ni, tó yẹ pé dandan ni pé kí ẹni tó bá ń pe ara rẹ̀ ní mùmínì àbẹ́ni tóun náà fẹ́ wọnú ìsìláàmù kó mọ̀ pé dandan lórí òun náà ni. Alákọ̀ọ́kọ́ ni pé ìbáadà ń jẹ́ pé ìjọsìn lòun tiẹ̀, ó wá ní oríṣi méjì. Alákọ̀ọ́kọ́ ń bẹ wa hiya hubbullah, òun náà ni ìnífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Ìnífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nínú àwọn abala ìjọsìn tó ga ni, tó yẹ sí wípé ìjọsìn ni, tó dẹ̀ yẹ sí wípé ó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí ẹni tó bá ń pe ara rẹ̀ ní mùsùlùmí, pé ó mójútó pé òun nífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àwọn ìran tí ìfẹ́ tó jẹ́ ti ìjọsìn kó sínú, òun náà ni hubbu ma yuhibbu Allah, òun náà ni kí ẹrú kó nífẹ̀ẹ́ nǹkan t'Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bá nífẹ̀ẹ́ sí, tó ń túmọ̀ sí pé tá bá ní pé ìfẹ́ tó jẹ́ ti oníjọsìn dé ó kó nǹkan méjì sínú. Alákọ̀ọ́kọ́ ká nífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala, ẹlẹ́ẹ̀kejì ká nífẹ̀ẹ́ nǹkan t'Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí. Tá bá wo ẹ̀yìn níbẹ̀ láti tàyè fún wa nípa ìjọsìn, pé nínú àwọn nǹkan tá ń pè ní ìjọsìn òun náà ni nǹkan t'Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bá nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí, gẹ́gẹ́ bá àwọn àfáà bá yẹ ṣàlàyé fún wa. Ẹ wá rí ẹ̀rí ọ̀rọ̀ tá a sọ yìí pé ìnífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ìjọsìn ni, òun náà lọ́rọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó wà nínú Suratul Baqarah. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ fún wa pé walladhina amanu ashaddu hubban lillah. Ọlọ́hun Ọba ní pé ẹ̀rí àwọn tí wọ́n nígbàgbọ́ sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ashaddu hubban lillah, ìfẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lè máa ń ga jù lẹ́mìí wọn. Wọn kì í nífẹ̀ẹ́ nǹkan kan tó bá ṣe máa ń nífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. Eléyìí òun ni abala ti alákọ̀ọ́kọ́. Abala ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpín tí ìfẹ́ pín sí ẹni ṣírikùn, òun náà ni ìfẹ́ tó
tó jẹ́ sí pé ẹbọ ni, ẹni tó bá ti ṣe ó ti kó sínú ẹbọ. Eléyìí ibo ló wá gbà kó sí ẹbọ, ó kó sínú ẹbọ látara ìnífẹ̀ẹ́. Kí wá ní ìtumọ̀ eléyìí? Òun náà ni hubbu ghayrillahi ma'a dhilli wa ta'dhimi li hadha al-mahbub bima la yaliqu illa Allah. Àfáà ní pé ìtumọ̀ eléyìí òun náà ni pé kéèyàn nífẹ̀ẹ́ nǹkan tó yàtọ̀ sọ́lọ́run bá subhanahu wa ta'ala. Bó ṣe wá nífẹ̀ẹ́ rẹ̀ yìí ma'a dhilli, ó wá jẹ́ ní tó yẹ sí pé ó tún ṣe kí nìyẹn, ó ń tẹra rẹ̀, ó ṣe kí nìyẹn, ó ń lu ara rẹ̀ lẹ̀ fún nǹkan tó nífẹ̀ẹ́ yìí, wa ta'dhim, ó wá ń gbé li hadha al-mahbub, ó wá ń gbé nǹkan tó nífẹ̀ẹ́ yìí, ó ń gbé ga bima la yaliqu illa Allah, tó yẹ sí pé nǹkan tó sì ń ṣe yìí kò tọ́ fún ká ṣe fẹ́ nìkan kan àyàfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. Eléyìí túmọ̀ sí pé nínú ìran ìfẹ́ èyí tó yẹ sí pé ẹni tó bá ti ṣe á mọ́ kó sínú ẹbọ, òun náà ni kí ẹ mọ nífẹ̀ẹ́ nǹkan kan. Ìfẹ́ tí èèyàn wá ní sí nǹkan yẹn, èèyàn ju àyàn lẹ̀, èèyàn lu àyàn lẹ̀ fún nǹkan yẹn tán, lẹ́yìn yẹn náà èèyàn tún wá ń gbé nǹkan yẹn ga, èèyàn wá ń ṣe nǹkan tó yẹ sí pé kò yẹ ká ṣe é fẹ́ lómìn ju Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ. Ẹni tó bá ti ń ṣe irú nǹkan báyìí, ẹni eléyìí ó ti kó sínú ẹbọ rẹ̀. Kí ni ẹ̀rí nǹkan tá a sọ yìí? Òun náà lọ́rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó wà nínú Suratul Baqarah, tó Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń bẹ́ mi àti yín sọ̀rọ̀. Ọlọ́run bá ní pé wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah. Ọlọ́run bá ní pé ó máa ń bẹnu àwọn ẹ̀dẹ́ ènìyàn tẹ́rí ẹ̀, man yattakhidhu min dunillahi andada, tó ẹ́ sì kan máa mú nínú àwọn kíníyàn o, tó máa mú lẹ́yìn Ọlọ́run Ọba andadan, àwọn ẹnìkan tí wọ́n ti fi ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run Ọba, yuhibbunahum ka hubbillah, bọ́n ṣe wá ṣe wọ́n yìí, wọ́n wá nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bọ́n ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tó ń túmọ̀ sí pé wọ́n gbé ìfẹ́ àwọn ẹni yẹn, wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tó pé látara ìfẹ́ tó wá ti ní sí wọn yìí sí, eléyìí ló ti sọ wọ́n dẹni tó ti kó sínú ẹbọ. Tó ń túmọ̀ sí pé ìnífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀tọ́ ẹ̀ka kíyèsí ni, a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan kan nífẹ̀ẹ́ ìdíjú tán, nífẹ̀ẹ́ ìlú ẹni lẹ̀, nífẹ̀ẹ́ ìnígbẹ́tóbi ju fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala lọ. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìran tí ìfẹ́ tó pín sí, wọ́n ní pé hubbul ma'asi wal bid'i wal muharramat, òun náà ni ìnífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ àti ìnífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn, wal muharramat àti àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀. Eléyìí nínú àwọn nǹkan tó yẹ sí pé tí wọ́n bá ti nífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀, àbí wọ́n nífẹ̀ẹ́ àdádálẹ̀ lẹ́nu, àbí wọ́n nífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ ìwọ̀ ni, eléyìí nínú àwọn ìran ìfẹ́ tó máa ń jẹ́ kí wọ́n dẹ́ṣẹ̀ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ni, tó yẹ pé kò ní tí ì sọ dẹni tó ń ṣe ẹbọ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala, ṣùgbọ́n máa sọ ẹni tó bá ti ó máa sọ èèyàn dẹni tó ti ń dẹ́ṣẹ̀ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala. Kí wá ní ẹ̀rí eléyìí? Òun náà lọ́rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tọ́lọ́run Ọba ń bá wa sọ̀rọ̀ nínú Suratul Nur. Ọlọ́run Ọba ní pé innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ní pé dájúdájú ẹ̀ ráwọn tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ kí àwọn nǹkan tó jẹ́ sí pé àwọn alfahsha kí ó máa ṣe kí nìyẹn o, kó máa tàn ká lára àwọn tí wọ́n nígbàgbọ́, kán máa fọ́n ká, kán máa fọ́n àwọn ọ̀rọ̀ bàjẹ́ ká nípa àwọn tí wọ́n lọ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala. Ọlọ́run Ọba ní pé irú àwọn ẹni báyìí tẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ nǹkan báyìí, lahum adhabun alim. Ọlọ́run Ọba ní pé irú àwọn ẹni báyìí o, àwọn ẹni tó yẹ sí pé wọ́n ti pèsè ìyà tó le koko lẹ̀ fún wọn fi dunya, ìyà alẹ́ ayé ni, wal akhirah àti ìyà ti yawmil qiyamah, wallahu ya'lam wa antum la ta'lamun. Ọlọ́run Ọba ní pé ẹ̀rí o, wallahu ya'lam, Ọlọ́run Ọba mọ̀ ló nímọ̀ jù, wa antum la ta'lamun, ẹ̀yin ò sì mọ̀ nǹkan kan. Eléyìí ní abala ti ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ti ìpín ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìpín tí ìnífẹ̀ẹ́ tó pín sí, òun náà ni hubbul awlad, òun náà ni mahabbatun tabi'iyyah, òun náà ni ìfẹ́ tó jẹ́ ti tó yẹ kó jẹ́ ti èyí tán ti dá mọ́ ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn, tó yẹ pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú kíní, ṣùgbọ́n ara pé nínú nǹkan tọ̀bí àdámọ́ tó wà subhanahu wa ta'ala dámọ́ wa, òun ni ìnífẹ̀ẹ́ ti ẹlẹ́ẹ̀kẹrin. Wọ́n wá ní pé gẹ́gẹ́ bí ka hubbil awlad, gẹ́gẹ́ bí kí wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn, wal ahl kí wọ́n nífẹ̀ẹ́ ẹbí yẹn, wan nafs kí wọ́n nífẹ̀ẹ́ ẹ̀mí yẹn, wa ghayri dhalik àbí àwọn nǹkan tó yàtọ̀ sáwọn nǹkan tá a kálẹ̀ yìí, wa hiya jaiza, ẹ̀wà rí eléyìí nǹkan tó tọ́ tí ó sì aburú bí ká nífẹ̀ẹ́ wọn ni, gẹ́gẹ́ bí pé Ọlọ́run subhanahu wa ta'ala àdámọ́ ni tọ́lọ́run subhanahu wa ta'ala ti dámọ́ wa.
kí wàá ní ẹ̀rí eléyìí òun náà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tọ́lá máa ń bá a sọ ní suratu Al-Imran. Allah subhanahu wa ta'ala ní pé ẹ̀rí zuyyina linnasi hubbu shahawati minan nisa. Allah bá ní pé wọ́n ti ṣe lẹ́ṣọ̀ọ́ fún àwọn ẹ̀dá ènìyàn kí wọ́n máa nífẹ̀ẹ́ ìgbádùn lára àwọn obìnrin, walbanin kan sì nífẹ̀ẹ́ àwọn ọmọ, walqanatiri almuqantarati min adh-dhahabi walfidda kan sì nífẹ̀ẹ́ ìmọ̀ kó àwọn nǹkan tó jẹ́ nǹkan rọ̀jọ́ nínú góòdù ni àbí sílfà ni, walkhayli almusawwamati àbí kan sì máa nífẹ̀ẹ́ àwọn nǹkan ọ̀gbìn gẹ́gẹ́ bí ẹṣin, walan'am àti àwọn nǹkan tó àti àwọn ẹran ọ̀sìn lóríṣiríṣi, walharth àti oko àbáwọn èrè oko náà ni. So káwọn ọlọ́run bá sọ pé òun sí kí ni wọ́n ti ṣe iléeṣọ́ fún àwọn ẹ̀dẹ́ ènìyàn kó mọ nífẹ̀ẹ́ àwọn nǹkan tá a kà fún wa lẹ́ yìí. Ọlọ́run wa ní kí dhalika mata'ul hayati dunya, ìwà àwọn nǹkan tá a kà fún wa yìí o, mata'ul hayati dunya, àwọn nǹkan tó jẹ́ nǹkan gbádùn ayé lásán ni, wallahu indahu husnul ma'ab. Wá rí nǹkan tó fi ń da jù ní ìpadàbọ̀ tí wọ́n lè dé bá òun náà nìkan tó Ọlọ́run subhanahu wa ta'ala. Eléyìí ni àwọn ẹ̀rí tó yẹ kó fi ń tọ́ka sí fún wa wípé ọ̀rọ̀ ìfẹ́ tá a rí yìí Ọlọ́run subhanahu wa ta'ala la máa ń nífẹ̀ẹ́ sí tó ga jù tá a sì máa ń ju rálẹ̀ fún. Ètò àti sọ̀rọ̀ sílẹ̀ ká gbìyànjú láti kíyèsí, torí lára nǹkan táwọn yẹn kí ń kó sẹ́bọ jù lónìí láyé wá tá a tiẹ̀ wá yìí ọ̀pọ̀ náà ni abala ìfẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa nífẹ̀ẹ́ lómi lẹ́fẹ̀ẹ́ àfẹ́díjú yányán tó yẹ kó tiẹ̀ ní rí pẹ́ nìyẹn tiẹ̀ kí ń ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́. Eléyìí nǹkan tó yẹ ká kíyèsí ni, tó dẹ̀ sí pé ó ṣe pàtàkì. Àwa àwùjọ wa lónìí, ẹlòmíì olórin ló nífẹ̀ẹ́, ẹlòmíì ẹni tó ń play bọ́ọ̀lù ló nífẹ̀ẹ́, ẹlòmíì ẹni tó jẹ́ nínú àgbéyà celebrity àbí celebrity náà ń pè wọ́n náà ni òun ló máa nífẹ̀ẹ́. Àmọ́ wá nífẹ̀ẹ́ rẹ̀ táwọn sọ wípé kódà ẹni yìí o kò lè ṣe nǹkan tí ò dáa níwájú mi, tó mọ̀ pé gbogbo nǹkan tó bá ṣe níwájú rẹ̀ dáadáa náà ni. Eléyìí nǹkan tó yẹ ká kíyèsí fún ẹ̀mí ara wa, àwọn ará ilé wa náà ká kíyèsí lára wọn, ká lè wà kọ́ Ọlọ́run subhanahu wa ta'ala kó lè bàa jẹ́ ẹni tó kó máa yọ ní sọ láti al-qiyamah. Eléyìí ni àlàyé lórí abala yìí. Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Subhanakallahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.